Africa Content TV. Ọba tí yóò jẹ́ ṣe tí ó rọ̀ wọ́n o. Àwọn akẹ́sàárà sọ lórí ẹyẹ wa akẹ́sàárà sọ. Ẹjẹ́ àjọ wí sọ̀lọ́ ọba tí yóò dójú àdúrà tiwa. Ọba tí yóò já ṣe tí ó rọ̀ wá o. Àwọn akẹ́sàárà wọ́n kí bàbá wa ọ̀gá wa ẹnjìnìà Olúwaṣèyí SEYI Mákindé. Bàbá ní kẹ́ máa káàbọ̀ kẹ́ máa rọra. Ahlan wa sahlan wa marhaban bikum bihudurikum fi jilsatin mubarakatin maymunatin. Gbogbo àwọn àgbàlagbà wọ́n kí wọ́n lè káàbọ̀ ẹ máa wọlé. A kí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé lásìkò tí bàbá wa ìmáàmù àgbà tìlú Ìbàdàn tí wọ́n ń bá bàbá wa ọ̀tún Olúbàdàn tìlú Ìbàdàn tí wọ́n ń bá wọn dúpẹ́ lọ́wọ́ ní bàbá wa ẹnjìnìà Olúwaṣèyí Mákindé náà dé gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ kí àwọn èèyàn lọ jókòó. Bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn wọ́n ní kí wọ́n lọ jókòó. Ẹ dákun mo bẹ̀ gbogbo wa kí a dákẹ́. A kú dédé ìwòyí, a kú bí ojú ọjọ́ ṣe ń lọ pé òjò rẹ́rọ̀ ẹ̀yìn lẹ́bẹ̀rẹ̀ fún ní tuntun tó mí náà nìyẹn. Ẹ mọ̀ kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ mọ́gàjís àti ọ̀tẹ́ntìkò àti kọ̀nsánù gbogbo orílẹ̀ èdè. Ẹ mú kí ìgbà tí sẹ́ńtọ̀ ìrápá yìí tí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ ẹ̀wọ́n ní Adéwolú sí ní fọ́mù Ìbàdàn club ẹ̀ṣùgbọ́n IPU lè mímọ̀ wọ́n ní IPU ju àwọn lọ. Tẹ bá ti mọ àgbàlẹ́gbọ̀n kò sí wàhálà. Ẹ mú kí ẹ̀yin màmá mi tí ẹ wà níkàlẹ̀ ẹ jẹ́ fi màmá Adéoyè kí gbogbo yín. Ìgbà tí èmi dàgbà ní ìrẹsì bàbá ní ajá kan tí wọ́n pè ní sport ó máa ń lé mi káàkiri ìdílé báyìí. Tí mo ní màmá lè mú kí gbogbo àwọn màmá mi tó wà ní ìkàlẹ̀. Ẹ mú kí bàbá Chirima mo kí ẹ jẹ́ fi bàbá kí gbogbo League of Imams and Alfas tó mọ́ máa fi ẹ̀yin náà ẹ dàgbà o. Ẹ mú kí representative the Christian Association Aboki it is Araba àwọn oníṣẹ̀ṣe ẹ mú kí ẹ̀yin náà máa ṣe ní Ọ̀yọ́ state nìyẹn kò sẹ́ni tó lè divide wa along the religious line. Kí gbogbo ẹ̀yin members state assembly ẹ wà bí honorable former speaker ni former majority leader former minority leader ni mo kí gbogbo yín
àwọn tó lè jẹ́ pé a ṣe ọ̀nàrẹ́bù rí, a ṣe kánsílọ̀ náà rí, bẹ́ẹ̀ ni àwọn náà á kí. Ẹ mọ̀ kí the National Assembly members àti wọ́n wà bí ẹ̀yìn ọ̀nàrẹ́bù ti House of Reps ní Abuja àti former House of Reps members àmọ̀kẹ́ yìí náà. Àwọn senators wa, senator méjì ló wà bí. Senator Bádéyọ̀ká náà wà bí. Ṣé wọ́n ti máa ń fún yàn ní senator, honorary senator Bádéyọ̀ká? Àti wọ́n á bá ibi gómìnà ilé òkúkú ṣe gómìnà lọ́sọ̀. Ó fi ìfúnbá ó fi bí ẹsẹ̀ arọ. Ṣùgbọ́n sẹ́mi òbí láìpẹ́ ní pé tẹ́lẹ̀ mi náà mi ò ní tẹ́lẹ̀ nínú ẹ̀ tó fẹ́ jẹ gómìnà. Ọ̀dà àgbẹ̀sẹ̀ wà náà. Sẹ́ńtọ̀ Tàràfà ní Ọ̀yọ́ South Senatorial. Sẹ́ńtọ̀ Fatai Buhari Ọ̀yọ́ North. Mo kí the former deputy governor, Engineer Rauf Olaniyan, the current deputy governor náà, ọmọ bàbá náà ni everybody gbogbo wa, ọmọ bàbá ni wá. Ẹjọ́ àwọn tí mi ò bá tì kí àtúntò ìgbé mo ti kẹ́rù náà. Fall in between. Àwọn oníròyìn náà mo kí ẹ̀yin náà. Wá kọ ìkọkúkọ tẹ wá kúrò nígbà wá sọ bí ibi kẹ́ẹ̀kan sí. Mi mọ̀ bóyá Ọ̀yọ́ ìsà tí wà bí. Nípa bá sọ, á dorí ẹ̀ kó dorí. Ẹkí tó kí bàbá mi ọlọ́jọ́ ìbí èmi. Ìgbà tí mo ń bọ̀ lórí street ní bí wọ́n ẹjẹ́ kí brọ́dà mi mú yìí kí ibi kí gbogbo àwọn àtà jẹ́ ọmọ bàbá. Ẹ̀fọ́ kí gbogbo àwọn ìyàwó ọmọ. Mo ń bọ̀ lórí street yìí sà, on the right, mo rí ọlọ́gbẹ́ ilé tuntun kan wà bí apartment complex ni. Wọ́n àwọn ẹgbẹ́ àtúntà ló tún kọ́ apartment ilé mi ò mọ̀ ń pa ẹ̀. Torí pé wọ́n ní Ọ̀yọ́ state lénìí, èmi ni land grabber, èmi ni wọ́n bá lẹ́ everybody. Nígbà tó kárí àná sẹ́ni kan sọ pé bí ṣe lọ yìí, Ọlọ́run ò ní jẹ́ kó fi Lagos Salami Stadium kó sọ́ọ̀dì estate. Ó ní secretariat gan òtún yìí lọ́wọ́ mi. Well, development is not even. Àti development bá wọ́n fẹ́ wà. A follow certain trends. Ibi tí challenges bá wà, I will say it again and again. Ọlọ́run ló máa ń gbé ẹ̀sìn kù. Ó ṣe pé bóyá àwa la máa ń lò fa àgbọ̀kù fa àmọ́. So engage. This is just an opportunity to engage with us. Challenges power. If the students we can solve problems together, we will solve them.
Now it is a special day. Fún èmi àti fún ìpínlẹ̀ Ọ̀yọ́ and Ìbàdàn land will be one of the leading lights fún Ìbàdàn. Ṣé ọjọ́ ìbílẹ̀ ní 80th. Ìgbà tí mo débí àti dáàdì a máa sometimes a máa ń ta síra wa. Wọ́n sọ fún mi níjọ́ kan wọ́n ní Ṣèyí ó ti stubborn jù. Wọ́n ní ẹnìkan fún mi náà pé èyí gan ló yẹ kẹ́ ẹ bí mi. So ìgbà tí mo dé wọ́n ní dáàdì láti gbé ètì mo rí pé kò ní sí ìjọba ní àríwá. Wọ́n ní irọ́ pé àwọn èèyàn ló máa ń fa àwọn tí wọ́n kó ìjọ̀gbọ̀n wá tí wọ́n á fa àwọn tó yẹ jẹ́ ká fa ìjọ̀gbọ̀n ibi ẹsẹ̀. So èyí tẹ́ bá ṣerú ẹ̀ má ṣerú ẹ̀ mọ́ sí ẹ fi dáàdì ilẹ̀ wọ́n ti pé ètì. Tẹ́ bá fẹ́ kí anybody fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀ ẹ máa sọ́dọ̀ mi ọkọ̀ wá sọ́dọ̀ mi èmi á máa fà á lọ. Bẹ́ẹ̀ ni èmi sì young. So I dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A lot of people wọ́n lè má mọ eléyìí but mo feel pé ìjọ tí mo bá ní opportunity yẹn I will say it openly. Mi mọ̀ bóyá Adéọlá ọlọ́kọ̀ wà ń bì. Okay. Mo ní gbogbo nǹkan tó kọ ní orí Ìbàdàn tíátíá o. Ó ń bú mi. Ó ní pé èmi ni mi ò fẹ́ kí bàbá jẹ Olúbàdàn this that. Gbogbo ẹ̀ ni mo rìkọ́ọ̀dù tí mo fi pamọ́. Torí ìjọ tí mo bá fẹ́ bá fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀ máa ṣe jáde. Wọ́n wá pè mí sí meeting kan èmi àti dáàdì jọ wà ńbẹ̀ Ìbàdàn elders and ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé dáàdì ni Ṣèyí tó bá fi pé mo ṣẹ̀ ẹ́ mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ yes mi ò support ẹ ní last election torí pé àwọn senators tí wọ́n contest under PDP position tí mo take ló jẹ́ kí wọ́n lose. Wọ́n fi pé tí mo bá ṣe nǹkan tí àwọn tí wọ́n contest pé lose èmi náà deserve àti wà ní position yẹn. Mo wá sọ pé well daddy ó tán ni because sometimes ẹ lè má mọ the outcome nǹkan tí ẹ ń try láti ṣe but ẹ lè fẹ́ achieve certain things. Mo ní of course ní irú Yorùbá ṣẹlẹ̀ sẹ́ńtọ̀ Buhari ò lè wá bí lónìí Sàràfà ní ò lè tí di sẹ́ńtọ̀ ó sì but. Wọ́n á sọ fún ẹ pé dáàdì mi ò ní anything against me and there is no way tí ẹ fi lè kọ my political history láìsí orúkọ yín bẹ̀. Bẹ́ẹ̀ ni Múyìwá bí lẹ́ni ní 2002 ni a form that Fortune Group ní Mọ̀bóyá Akim Wambi a form Fortune Group láti support daddy
èmi ò ń ṣe politics before 2002. No. It was my interaction nínú group yẹn. Ìgbà tí dáàdi wọlé, àwọn àròlé wá bá mi, àwọn náà fẹ́ ṣe chairman. Ká support wọn. When I did, àwọn náà tún wọlé. Bí ẹnìkan ṣe wá sí ní ọ̀dọ̀ mi ní àwọn ọjọ́ pé ó ti support wa. Láti ti wọlé, àwọn àròlé ti wọlé. Ìwọ náà ó lè di senator. Mo ní lóòótọ́, mo lè di senator. Orí àìjẹ́ káwọ́ bá ṣe lè ṣe bí wọ́n ṣe ń pè mí ní distinguish ní ìjọ alẹ́ ìjọ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí ní distinguish. Báwo wípé ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú. Genesis bí mo ṣe dé ìdí òṣèlú òun nìyẹn. So wọ́n sọ fún dádì lè kò sí bí wọ́n ṣe fẹ́ kọ history my political trajectory. Then the future. A lè disagree along the line 2007, 2011, 2015. But a recurring decimal one bed. When I become governor in 2019, ẹ̀yin lẹ midwife bí the coalition nígbà yẹn bó ṣe ṣẹlẹ̀ mo dẹ̀ dìde mo dọ̀bálẹ̀ fún pé ibi tí mo bá ti ṣẹ̀yìn ẹ má bínú. That was the end of the crisis nípa lọ́balọ́ba ní the land. And from that point, because sincerity wà bẹ́ẹ̀, ó ń ṣe pé wọ́n máa ń sọ pé tí wọn ò bá fi ifá tán yẹn jẹ, èèyàn náà kò ṣe pé mo wá as governor kí n sọ pé daddy just talk politically. I said ẹ jẹ́ ká resolve ọ̀rọ̀ ẹ̀ history ló ń beckon and this is not the only thing tó jẹ́ pé màá ti wá sọ́dọ̀ wọn and sincerely we will have a meeting of mind and alignment adewa. So on behalf of the government and the good people of Oyo State, well, báyìí ni kò sí bad people ní Oyo State. Tóbi kàtó pé on behalf of the people of Oyo State. Àwọn ẹ̀bọ̀ ilé ní ìjẹta lọ address àwọn tí wọ́n protest. Wọ́n náà wọ́n fẹ́ circular road ṣùgbọ́n àwọn ò fẹ́ corridor. Wọ́n fẹ́ circular road. Mo wo report tí wọ́n fún mi bí ìjọ kẹta tí wọ́n máa ṣe protest yẹn ní ìjọ tí mo lọ address wọn yẹn. Wọ́n á show pictures fún mi tí wọ́n gbé public address system wá. Wọ́n á pè omi fún wọn. Wọ́n ṣe ìjọba pẹ̀lú. Wọ́n wò ó pé ẹ̀yin tẹ́ níṣẹ́ tí ẹ sọ pé àwọn tí wọ́n wà ní circular road yẹn oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí wọn. Ibo la ti rí ìjọba ọgbà yìí. Ta ló kú lómi? Àwọn olówó àbíwá ibẹ̀ wọ́n rí àwọn láti gba bàtí. Àwọn tí wọ́n ti lọ ta ilẹ̀ ní ẹgbẹ́ bẹ̀. Those are bad people ní Ọ̀yọ́ mi ò ní ilé ọ̀bẹ of those ones. Àwọn èèyàn in fact bí a ṣe gbé wọn kúrò lọ́yọ̀ ọ̀nà tí mo wá sí so that truly tábà ti lé wọn lọ kò ní sí bad people lọ́yọ̀ state mọ́. But màá gbọ́ nǹkan tí dáàdi sọ
Makiwa, on behalf of the people of the state, we will not be our party and our Ronuppiwada because Motiki Daddy on their behalf also. So, he want to make sure I pay people take you with Daddy pay. Many happy returns. Gbogbo ọ̀tẹ̀ ní lọ́kàn láti ṣe sí ọlọ́run ayọ̀. Àmín. Ẹ ṣì ní ìlọ́kàn láti pèsè. Ìgbà tí ẹ̀tọ́ sábà onígbà tó wà ní Ṣàngó Òde. Ẹ ṣì wá Ṣàngó Òde sà. Bá fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ̀ jẹ́. So we want to talk again, Daddy. Ọmọ tó fẹ́ tọ́. Àwa tí ọba jẹ́ pé afẹ́ bọ́ síta ètò yìí tẹ̀síwájú ẹ̀jọ́.